ẹ̀ka sára ẹlẹ́kejì tí mo fẹ́ sọ ń bẹ̀rẹ̀ Yorùbá sọ pé àjẹkẹ́rẹ́ àná ọmọ kú lé ní Nàìjíríà ti kú lànà. Àwọn National Assembly sọ pé àwọn búlọ̀kì lé àná epo lé ní epo kúrò ní 162 náà ó bọ́ sí 212. ṣẹ̀rípọ́n ti tà ìlú yìí naturally wọ́n ti tà tán náà. Nígbà ayé Jonathan kẹgbà tí epo lọ sókè ra àwọn bíi Baba Jagaba Pastor Tunde Bakare anko wọ́n bọ́ sí orí ìṣèkínní àwọn ṣe ọkùpára já wọ́n kó fúláàgì sókè àfìgbà tí ẹ̀mí bọ́ lára Jonathan díẹ̀ ló kúra rẹ̀ tí kò kúra àdúpẹ́ pé ó lọ lẹ́ẹ̀bẹ̀ successfully. Níbo ni gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ọkùpára já wàrà báyìí tí ẹ̀ bá jáde báyìí rà sí kí gbogbo ọmọ Nàìjíríà kọ́ máa ṣépè fún yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ̀ bá gulẹ̀ sọ pé ẹ̀yin àforíde ìpèlè yìí kò lè kúrò orí yín o. Kí ni àtúnṣe fún yín àtẹ̀tù lọ yí epo sókè náà báyìí? Ìyàwó rẹ̀ fi ń jẹ wá báyìí. Gbogbo ọmọ Nàìjíríà tó bá ti ń wo mí báyìí tí wọ́n bá rí ríṣe epo yìí ra kà tó bẹ̀rẹ̀ ọkùpára ajá ẹ̀kọ́ kọ́ bá mi máa fi èpè ránṣẹ́ sí gbogbo àwọn tó bọ́ síta ní ọkùpára ajá tí wọ́n mú ẹnu wọn tó zìpù ẹni sí tí wọ́n lè sọ̀rọ̀ mọ́ nítorí ambition because of ambition a kò ní í dà fún gbogbo yín rà.